Io con solo. Grandma, cosa è che vuoi? Non sa fare io. Grandma, cosa fare io? Grandma? Grandma, non sa fare io. Cosa è che vuoi? Ah, hai un po'. Ibu ala jiwa. Ah, orang di Nigeria. Ibu Yusufa. Ah, orang di Nigeria. Ibu Ulukola. Ah, orang di South Africa. Feio jauh. Sulle pe lala le tabati della lei. Bye bye. Kí ló ṣe? Pé grandma padà. Kí ló tó fẹ́ pé wọ́n padà? Torí ti sọ tẹ́ fẹ́ grandma wa pẹ́ mi lálẹ́. Ah, ẹ ti ṣàdéhùn pé grandma máa pẹ́ lálẹ́ yìí. Tó rẹ̀ ló fẹ́ pé grandma padà. Wàhálà rẹ̀ pọ̀. Kò sí wàhálà, mo ti gbọ́. Bàbá aládéhùn. Ó dàbọ̀ o. Daddy wọ́. Later that night. Grandma, ṣé wàá bá àdùpẹ́? Sala jiwali Nigeria say Yusuf wali Nigeria Sam Tiamina wali Nigeria say Yusuf wa say Olukowa say Olukowa ni Nigeria wali wa South Africa mo sọ fẹ́rẹ̀ yìí Grandma mo fẹ́ yẹ ju ọmọ mi. Ó fẹ́ yanjú àwọn ọmọ rẹ̀ ṣé wọ́n ti bímọ ni? No. Mo fẹ́ yanjú okay. Ṣé o lè bẹ̀ mí tàbí lọ́la? Tí ilẹ̀ bá ti ṣú, ṣé o lè bẹ̀ mí? Okay. Ni mo wà ní South Africa. Eu não vou give Africa, I be Finlandi. No. Kami di jase. Awal wani Finland. Suba awal ti kudu belati Finland on this awal di South Africa ati. Brava, mora porque se batin bola ti Nigeria. Ah, kí ló dé? Daddy. Wọ́n bà gbogbo nǹkan jẹ́. Daddy, what can I come with this? Kí ló ṣe? What is a bite? Ó ń gbá yẹn ń pa. Ń gbọ́. Kamil, ìṣẹ́jú 5 ni màá yọ kó inú àsìkò tó yẹ kó fi wo ṣe múfin àti lálẹ́. Ìṣẹ́jú 5. Tó bá ti fẹ́ bọ̀rọ̀ síbẹ̀ mọ́. Ó ti gbọ́ ni mo sọ fún ẹ. Mata 5 awabo. Daddy, ọmọ sí tẹ́. Kò tí ì ṣe tán kú díẹ̀. Kí ló tó ń gbá lórí nísìnyí? Ti ṣe ẹ̀pẹ̀lẹ́ lójú kí o ṣe ẹ̀pẹ̀lẹ́. So ti gbọ́ ẹ lọ síbi kọ́rídọ̀ ní sí tó bá tún ti gbá ẹnì kankan lórí. Ti gbọ́ ni mo sọ fún. Ok? Ọ̀fẹ́ tó bá ti fẹ́. N kò ní lọ mọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ mọ́. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.